advice ẹ̀yin ni ma ẹ jọ̀ọ́ tó ẹ̀yin nìkan mo dẹ̀ rò pé ẹ lè fún mi ní best advice torí gbogbo advice táwọn èèyàn ti ń fún mi kò work. I'm a medical laboratory technician tí mo dẹ̀ ń ṣiṣẹ́ ní in a one big hospital in our town and mo dẹ̀ tún jẹ́ gospel artist. So ọkọ tí mo fẹ́ kò ṣe dáadáa tó graduate ni bọ́ ẹ lè mọ̀ pé graduate nítorí pé gbogbo àwọn tó ń bá rìn àwọn olókogoro so many things làwọn èèyàn dẹ̀ máa ń sọ bò mo kàn máa ń ṣe bí ìtì mi gbọ́ bí kí n organize program kó wá kó mọ̀ gogoro wá kó yó kó wá máa misbehave àwọn ọmọ bí 80% responsibility èmi ni mò ń take care then àjọ ń ṣe project so project yẹn èmi ni mò ń handle èmi ni mò ń ṣe everything bí 70-30 èmi ni mò ń ṣe 70 òun ló ń ṣe 30 so wá tó wá máa bà mí jẹ́ gbòòrò pé òun ò mọ̀ nǹkan tí mò ń fi salary mi ṣe òun lòun sanwó school òun lòun gbọ́ jíjẹ mímu òun lòun ṣe gbá òun lòun ṣàwo so ìbàjẹ́ yẹn ṣáà pọ̀ ẹni ọkùnrin tó bá ti rí pẹ̀lú mi báyìí á ní mò ń fẹ́ wọn ni so wàhálà yẹn ṣáà pọ̀ kódà gan nǹkan ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa tó jẹ́ pé ó ní mò ń fẹ́ chief medical director torí pé mo invite ọ̀gá wa yẹn wá sí program ó dẹ̀ wá so àtìgbà yẹn báyìí ó ní mò ń fẹ́ wọn so wàhálà yẹn ṣáà pọ̀ anybody tó bá ti rí pẹ̀lú mi á ní mò ń fẹ́ wọn ni so wàhálà yẹn pọ̀ gan mo ṣáà decide mo gbọ́ program yìí kan bí tẹ́ ti sọ yìí pé tí bóyá téèyàn bá tọ́lọ́ bá fún yàn lẹ́bùn kan téèyàn wá fẹ́ ọkọ tó jẹ́ pé ọkọ yẹn kò ọ̀nà tí ó fi ba ẹ̀bùn yẹn jẹ́ ló máa ń wá kéèyàn yẹra fún so mo decide láti take action mo lọ gbalé mo kúrò nílé fún mo ti bímọ 3 so mo kúrò nílé fún mo lọ gbalé pẹ̀lú bẹ́ẹ̀ ni ó ṣàn wá mi kiri ni ó ń yà àwọn èèyàn kan bẹ̀ mí bọ̀ ọkàn mi ò padà sọ́dọ̀ ẹ̀ mọ́ so just of present ó wá sọ́dọ̀ mi ó máa ń wá ó máa ń ká àwọn ọmọ lọ sí school á dá wọn padà sílé so ọjọ́ yẹn ó ṣà ní ọkùnrin kan wà lọ́dọ̀ mi gangan bẹ́ẹ̀ yẹn. ẹ kú dédé wòye gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ nígbàgbọ́ nínú ara yín mo ti sọ rí lórí ìkànnì yìí mo dẹ̀ tún máa sọ nísìnyí tó o bá ní vision tó o bá ní determination tó o bá ní tí òǹgbẹ àti ṣe rere ò bá gbẹ tó o bá mọ irú ìgbésí ayé tó o fẹ́ gbé fúnra ra ẹ̀ ó ṣeé ṣe kó settle àbí kó máa gba any rubbish mọ́ra nínú marriage tí fúnra rẹ̀ ò bá ní dream tó o bá ti assess ara ẹ̀ kó ti evaluate ara ẹ̀ kó ti scale ara ẹ̀ kó gbé rẹ̀ sójú orí òṣùwọ̀n kó mọ nǹkan tó wàá máa fi pé àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ẹ nínú marriage wàá máa fi pé ó normal wàá máa fi pé àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ẹ nínú marriage wàá máa fi pé nítorí ọmọ ni mo ń láti forí tì àwọn nǹkan kan wà tóbìnrin láti forí tì nínú marriage àwọn nǹkan kan wà tó jẹ́ wípé it's a no o ò gbúdọ̀ forí tì lára àwọn nǹkan tí obìnrin ò gbúdọ̀ forí tì nínú marriage ni àwọn nǹkan ìwà tí ọkọ ń wù tó lè kill dream ẹ tó lè kill self esteem ẹ tó lè fún ẹ ní low self esteem àwọn ìwà tí ọkọ ń wù tó lè relegate status ẹ to the background àwọn ìwà tí ọkọ ń wù tó lè jẹ́ tó lè reduce ẹ sí 0 irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn it's a no tí obìnrin ò gbúdọ̀ forí tì àbí àwọn ìwà tí ọkùnrin ń wù tó jẹ́ wípé òun ló ń wu ìwà yẹn òun ni ìwà yẹn òun ló ń wù òun ni ìwà yẹn affect but over time ó sì máa padà wá ba ìgbésí ayé ẹ̀ jẹ́ lára àwọn ìwà yẹn ni wípé tí ọkùnrin bá mu ògógóró tọkùnrin bá mu ọtí àmupara àwọn ògógóró tó lè bá yéèyàn jẹ́ tọkùnrin bá move pẹ̀lú wrong set of people àwọn èèyàn tí wọn ò ní dream àwọn èèyàn tí ọ̀rọ̀ ilé ayé yìí tí ò tiẹ̀ tí ilé ayé yìí ò láti gòkè ò ní mínì sí wọn àwọn èèyàn tó jẹ́ wípé wọn care nípa orúkọ wọn
kó má bàjẹ́. That they can do anything to raise money. They can kò sí nǹkan tó lè ṣe láti kò sí bí tó ti lè bá wọn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, irú àwọn marriage yẹn ò ṣe forí tì. Tí ọkùnrin bá ti ń mu ògógóró, tí ọkùnrin bá lọ sọ pé òun kàwé tó jẹ́ pé ibì kan ló yẹ kó dé, ọ̀tọ̀ ni pé kí ọkùnrin máa tiraka láti débì kan ṣùgbọ́n kó Ọlọ́run má ì tí ì gbà fún. Ọ̀tọ̀ ni pé kọkùnrin kò sit kó máa wò pé you know, this lay back attitude, this nonchalant attitude, this I don't care attitude, this Ọlọ́run máa ṣe máa débẹ̀ without any iṣẹ́, without putting any effort. That is not the kind of you can only stay put in such marriage tí wọ́n gangan ò bá care nípa poverty, tí wọ́n gangan tó bá ti fi pé òwú tó bá ti gbọ̀n ní kọ́ àwọn ọmọ ẹ̀ rán, tó bá ti gbà wípé ìran mẹ́ta ẹ̀ lè tòṣì, you can stay put in that kind of marriage. But otherwise, if you have a dream, if you know where you are going, if you have pictured a certain life or certain quality of life fún àwọn ọmọ ẹ̀, tó dẹ̀ ti mọ̀ pé this is how the kind of life tó ti picture fáwọn ọmọ tó bí, pé èmi ò lè go through, èmi ò nírú life yìí, bóyá nítorí pé àwọn parents mi ò work enough fún mi àbí torí situation tí mo bára mi. However, this is the kind of life tí mo fẹ́ káwọn ọmọ mi. Tó o bá ti mọ̀ pé o ò nírú ẹ̀, kò sírú ẹ̀ nínú gbèsè ayé ẹ̀, you can settle for anything. You can be one of those that will be like ilé ọkọ ọmọ ní àfikún ni. You can be one of those that will be like, oh, ibi tó náà bá sọ pé mo máa wà ni mo máa wà without even striving. You can be one of those that will take any rubbish, that will accept that, oh, ilé ọkọ èèyàn wọ́n sọ pé èèyàn máa ní sùúrù síbẹ̀ ni. I am not saying you should not need sùúrù, but there are some sùúrù you should never need. There are some sùúrù you should never take. Àwọn nǹkan kan wà tó o ṣì gbọ́dọ̀ gbà. Tí ọkọ bá mu ògógóró, is a no marriage for you. Tí ọkọ ò bá ní dream, tí ọkọ ò bá ran vision ẹ lọ́wọ́, tí o bá ti rí pé ọkọ ẹ is the type tó jẹ́ pé life of poverty, ó wà satisfied pẹ̀lú ẹ̀, situation tó wà, is not always thinking or dreaming on how to grow, kò think outside the box on how to even add to himself, tó wà comfortable with any situation tó find ara ẹ̀, that is not a home for you. Tó jẹ́ pé you are the only one to always strive nínú marriage. Ìwọ nìkan ló ń gbé inú ilé, not in terms of money, I mean in terms of wípé kí èèyàn kẹ̀ máa ronú, kó máa innovate, kó máa ronú àti ṣe new things, kó máa create nǹkan lórí ẹ̀, tẹ́ pé ìwọ nìkan ni ọkọ ẹ̀ ò ní nǹkan kan tó ń contribute in terms of intellectually, kò lè ronú, kò lè ṣe nǹkan kan, inú tó bá ti rò nìkan ni, that kind of marriage will definitely break you. Marriage, that is not a marriage. A marriage that you are the only one that is putting in, you're the only one putting effort. A marriage jẹ́ pé you tí ó bá dápá lẹ́ni, ìwọ nìkan ló ní nǹkan láti lose. Your man does not have anything to lose. That is not a marriage you want to find yourself. That is not a marriage you should remain in. Ẹni tó kọkin tó ní voice note yìí, mo kọ́ tẹ̀, mi jẹ́ kó play tán, torí bí tí mo ní ìdílé lè, ọkọ ẹ̀ mú ògógóró, ó ti kó kúrò nínú ilé ẹ̀, kò sí nǹkan kan tó hard mọ́ ẹ, kò ní nǹkan kan tó lè ṣe fún ẹ, ó dẹ̀ ti sọ́sọ́sọ́ kò gbọ́. Why do you think you are not the second Jesus? You were not created láti jẹ́ probably a sacrificial lamb. Ọlọ́run tí Jésù ti wá sacrifice. Why would you be a sacrificial lamb to a man that is not serious? Why would you carry a burden of a man tí ò think of anything great, tí ò think of anything good? Why would you help a man tí ò ready láti straighten life wo ara ẹ̀? Why would you want to, stress yourself and put effort, fruitless effort? Lèmi máa kà sí. Because kò sí nǹkan kan tó máa jáde ńbẹ̀.
A man that is not seeing anything, tí ò aspire láti grow, tó bá ṣọ́ra, á fi orí burúkú tiẹ̀, á fi kó bá tiẹ̀. Ọ̀nà tó dẹ̀ máa gbé ẹ wálẹ̀ ló máa wá, because after some time, tó bá ti bọ́ lọ́wọ́ ẹ̀, á wá bẹ̀rẹ̀ sí ní máa blame ìwọ fún misfortune ẹ̀. A máa ní ìwọ ló jẹ́ kó ṣoríire. Nígbà yẹn ló máa lóun lo good down. Kó tó té stage yẹn, tó bá ti rí ẹsẹ̀ tí ọkùnrin ń gbé, tó dẹ̀ ti try, tó ti rí pé orí burúkú ti ṣọ́gi mọ́, kò ready láti dìde. Move on. Otherwise, he will come back and blame you fún orí burúkú tó ń ṣe. Move on. Tó bá ti strive, tó ti try láti help ẹ, but he's not helping himself. That is not a place for you. That is not a place for you. That is not a place to foriti. Because over time, the man will come back and blame you for his misfortune. The man will come back to blame you wípé ìwọ ló lo gúdà àti star òun. Á tẹ̀ padà gbógun tiẹ̀. Tó o bá ṣọ́ra, òun ló máa padà pa ẹ́. So this kind of ọmọ gogoro, only can come back. Well, it's your call, but I will not go back to such man. I'm sorry. Never. I will not. Because àwọn marriage mi wà tó jẹ́ pé á fún ẹ ní ìrọ̀rùn, ẹ̀yin méjèèjì jọ máa sowọ́pọ̀. But a man that has refused to sowọ́pọ̀ with you, to take joy in taking ògógóró, kò sí nǹkan rere tó fẹ́ jáde látọ̀dọ̀ ẹ̀. Èyí ni mo mú wá fún yín. Mo kàn fi eléyìí kẹ́yìn obìnrin tó kù náà fi ṣe àríkọ́gbọ́n. Ẹ jẹ́ kó rí yín pé ọkùnrin tí ò bá ti hard mọ́ yín tẹ́ ẹ fà tí ò fà, ó máa padà kórí burúkú ràn yín ni. Ire o, ẹ káàárọ̀.